Let's watch this video. Some few minutes. Let's watch this video. Ìjọ ọ̀gá ó sì dé yìí nísìnyí. Mi ò sí ọmọ ìyá àwọn ó dààmú mi lórí oúnjẹ. You be mumu. You think say you dey wise? You are a mumu man. Est-ce que les bébés, si on les bébés? Normal now. Nígbà tí ẹ̀kan dání wọn dáná bọ̀rọ̀, èmi ò wá ní jẹun. Ìrẹsì ìyá yìí náà. God have mercy upon us. Wọ́n rọ̀ bọ́yọ̀ yín ẹkùn bẹ́ẹ̀. Irú fílẹ̀ mọ́ èyí ronúgbà lórí mọ́ wáyàn wálé ni. Ọwọ́ rẹ̀ ó bò ni mo sọ bẹ́ẹ̀ fún ọ. Kódà kọ tàbí mẹ́yìn kọ di àgbò kọ́ ọmọ orí kan wò ní dáhùn. Bí èèyàn bá mọ̀ pé èèyàn bá wà lórí oúnjẹ orí ọba lèèyàn wà. Ọ lọ́yọ́gí olóbùkú lọ́bìnrin lórí. This man. Tí n bá dáhùn oúnjẹ ìpá mi lórí èmi yóò dá ọ lóhùn. Nígbà yìí ìrẹ̀ níjẹ̀ ìwúkú gbọ́. Ẹlòmíì ìní dáhùn. Sọ́dílù àwọn ọmọ kéékèèké ò ní ó ṣe sọ́dílù bí ẹni ti jẹ́ ẹni tẹ́kọ̀wọ̀ mi bà ọ́ ọmọ pé bẹ́yàn bá jẹun tán lu ni ẹni tó mọ̀ ẹ́ dákú ni. Mo ti máa fi bíréètì ọ̀gá ṣeré nù gbọ́dọ̀ ọ̀gá ti fi ní ṣe láyé nínú ìkọ́gà ṣe sí títà bẹ̀rù gbogbo tí ń lọ ní ọmọ rí. Ìyá Yorùbá ń pọpọ púpọ̀ sí kìíní. Aujourd'hui aussi, c'est un autre jour. Daïla. Le monde part en couille. Àwa sọ̀rọ̀ ní ìwà lábàáyé ọ̀rọ̀ ní ẹ̀ wà ní dáná. Ọ̀rọ̀ ní dáná. Ẹja o. Ọjà fọwọ́ burúkú rẹ̀ já. Irú rubbish wo lélẹ̀? Látàárọ̀ tí mo ti wà mẹ́ẹ̀ tí mo ti ń kanlẹ̀kùn. Ẹ̀lẹ̀ tí o kó sí ìbà ẹ̀ ń jẹun òṣì rí ìbà ẹ̀. Wípé mo àti jìnnà mo bá gbọ́n tó sí mo fẹ́ wá mú kan lé. Mo dẹ̀ ń lọ kéé mo ń lọ géètì ẹ̀ ń fetí kọ́ bí bẹ́ẹ̀ gbọ́. Ọ̀yìn pé mo yẹ ọ̀gá ẹ̀ mọ̀ bínú. Ọ̀gá ẹ̀ mọ̀ bínú bá. Ẹ̀ mọ̀ báyìí lẹ́ka géètì ni. Àwọn tí wọ́n kalẹ̀kùn ní. Àwọn tí wọ́n kalẹ̀kùn. Wọ́n gbà wípé kò tó yẹ. Ìwọ̀n ń jẹun. The last warning fún yín. Kí ilé ìkó jẹ́ last warning. Mo tẹ̀ tún kanlẹ̀kùn yẹn náà mo tún wọlé lọ ẹ tó padà sí oúnjẹ yẹn náà. Ẹ tó padà síbẹ̀. Kí ilé ìkó jẹ́ last warning fún yín. Tí irú ẹ bá tó repeat rẹ̀, sack letter yín ti dúró kódà orí fóònù àti send ẹ̀ sí. Ọ̀gá ẹ̀ má bínú. Kì í sọ̀rọ̀ pé kẹ́ ẹ mọ kólẹ̀ fún mi. Tẹ̀lé oúnjẹ yìí. Ẹ gbọ́n mi báyìí ẹ ń jẹun ẹ jẹ́ gbogbo oúnjẹ sínú gbọ̀n. Mo ń kanlẹ̀kùn látàárọ̀. Mo bá sínú ẹ̀ bẹ́ẹ̀ kí sáré wá mú nǹkan for like 5 minutes. Mo ń kanlẹ̀kùn. Mo ṣe tilẹ̀kùn tán nísìnyí. Ẹ lọ́rọ̀ lẹ́nu. Ẹ má bínú. Oúnjẹ yìí. Last warning mo fún yín. Àní kí ní níṣẹ́ òróró ni wọ́n fi ṣe. Ẹ farabalẹ̀. Yóò rí àbí kí yẹn jẹun ẹ gbọ́ mi o mi ò wá lè gbàgé kí wọ́n má ní kí ṣé mo pẹ́ ṣe máa ṣe ẹ ti ń da orí mi rú ṣé understand. O lè jà wá. wọ́n mú ẹjọ́ yín wá bá mi wọ́n sọ pé ìgbà táwọn sáàbù yín tán ẹ wá ń sọ fún wọn pé ẹran tí wọ́n fi síbẹ̀ ò fún yín pé kábẹ́yìn fi pamọ́ sí pé ẹran àti pamọ́ lẹ máa ń jẹ ilé ẹjọ́ ní lílé talẹ̀ tí ń dán yẹn wò. Ẹ má bínú ni máa wáyé pé mo ṣe ju àmì lẹ́mọ́ mo ṣe rí àgbàlagbà ní mí kàkà tí ń fi mọ́ wá jalè àbí kàkà tí ń fi mọ́ wá wò pé mò ń jẹ ìrántọ́ ìwádìí nǹkan jẹ kí n kúkú bẹ̀kẹ́ sọ fún màdàmú olójẹ ìṣọ́ bí mo ti wà yìí. ṣé àgbàlagbà tẹ́ ẹ jẹ́ náà ni o torí bẹ́ẹ̀ ṣe ń jẹun yẹn màá gbá yín ní èdè
màá gbá yín ní orí mọ́lẹ̀ tó jẹ́ pé oúnjẹ yẹn á sápá yín lórí. ẹ mọ bínú ẹ Wọ́n lákèmí ò ráyè tí pé mò ń náà kánjú. ni a mọ fi ń gbé tí ọ̀gá ilẹ̀ ẹ̀yin ṣe ẹ mọ̀ fún kúnlẹ̀ náà lè fi ń gbé tí kò sí ní abẹ́ sí náà nísìn ẹgbẹ́ mọ́ bínú tẹ́rí oúnjẹ oyè ń pé nísìn ẹ̀jẹ̀ bá yín ṣe ẹ̀jẹ̀ bá yín ṣe ẹ̀fẹ̀ já ẹja kẹ́yìn ẹja ṣe jáàmù lẹ̀kùn jẹ́sà ọ̀gá ẹ mọ̀ pẹ́sà gbádùn oúnjẹ kí ni mo ṣe orílẹ̀ orí ọmọkùnrin yìí dá oúnjẹ tí mo jẹ mélòó náà ní bá ti jó dàjẹ́ sí nínú mi mo ti parí oúnjẹ mi bọ́ fẹ́ bọ̀kọ̀ èwo ni ṣé mi bá ní ẹ fún mi lóyún pọ̀nmọ́ mo ti ṣe aburú bẹ̀ nígbà eku ń jalè tí mo sì ká eku mọ́bi títí ń jalè tí mo sì gba nǹkan tí o lè gbé tí mo sì jẹ́ pé ẹ ní jẹnu eku ṣé mo ti wá ṣaburú mo sì tọ́pọ̀ mọ́ wò pọ̀ mọ́ ńlá ta mo sì bá màdàmú pé kán fún mi ṣé mo ti wá ṣe tí ò dáa ni màdàmú náà dáhùn lẹ́sẹ̀ lè sọ fún wọn pé kí ni àwọn ọmọ àyín gan ẹ̀ láṣìírí